pátápátá iná ni àtìrìbì tí ọ̀rọ̀ fi sí báyìí ojú òkú wa ti sílẹ̀ ẹ pè wá lórí 22 23 30 44 22 03 60 31 àti 97 24 26 26 ẹ pè wá lórí àwọn ọ̀kà yìí ẹ̀yin tẹ́ ẹ pè 97 90 tẹ́ ẹ bá ń pè é ó ṣeé ṣe kó má wọlé Sport FM àlọ́ ẹ káàárọ̀ wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh ẹ náà kúrẹ́ kọ́ bẹ̀rẹ̀ sí ń pè wá fún sẹ́nà láti Ṣàngó bísímìlà à ń gbọ́ yín o àdúpẹ́. ọ̀rọ̀ ilé ayé làfà Abdulaziz ń sọ. OFIN ọ̀dà ìyá àfúnfíṣẹ̀ náà ohun tẹ́ ẹ̀ fi yé wa ni pé ohun tí àfa Hassan ń sọ òun ló tọ̀nà kákó tí ìyáálé lọ tó sọ ni tó ìyá tó. ó dà ìyá àbísẹ̀ lọ mo ti gbọ́ ohun tẹ́ yìí ó ti túmọ̀ sí pé káwọ ọkùnrin gba kádàrá kásì ọlọ́run bá ti kó lá fún yín ká máa gbádùn lábẹ́ yín lọ́lọ́kù. ó dà ẹ ṣe. ó dà ẹ ṣeun ìyá àbísẹ̀ nù ẹ ṣeun. Wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. 92 03 63 Sport FM allo. Wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Ọlọ́run ló ní o. Àmín. Ogun wọn gbọ́ akí wọn. Àmín o, àdúrà ńlá lè bá ṣe fún wọn. Àwọn àfáà méjèèjì ń kí yín. Àmín. Ẹ dákun, ta ni bá wa sọ̀rọ̀? Àmọ́ gẹ́gẹ́ tó à ń gbọ́yún wọn. ọ̀rọ̀ àgbàlẹ̀ bèrè yìí ó dà màmí wọ́n ẹgbẹ́ tẹlifóònù kalẹ̀ wọ́n dà í lóhùn nísìn. Wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Àfa Hassan wọ́n tó bá jẹ́ pé ìyàwó lọ́lọ́run ṣoore fún ṣé ìyáálé wa kó tọ ìyàwó àtọkọ lọ ni. Gẹ́gẹ́ bí ìbéèrè tí àwọn ọmọ wa láti kékeré tí wọ́n béèrè kí Ọlọ́run jẹ́ ká rí àwọn ọmọ wa pẹ́ Ọlọ́run máa ń kúrú làákàyè yín. Tó bá ti pé ìyàwó náà ni Ọlọ́run bá sọlá fún kò sí láì fi níbi pé kíyàwó àtọkọ náà àti àkíyàlé àti ọkọ kí wọ́n tẹ̀lé ìyàwó lọ síbi tí Ọlọ́run bá sọlá fún. Ṣàríà ló tún sọ yẹn. Ṣàríà ló sọ yẹn náà. Torí pé nígbà tí ó fi sọ fún wa pé ó ti lẹ́tọ̀ọ́ fọkùnrin láti pé kó jẹ́nu ọlá àwọn obìnrin ní ogún ìyàwó Ọlọ́run sọ pé ó lè jẹ́ ìyálé àbó lè jẹ́ ìyàwó nínú ogún ìyàwó tí ọkọ bá ti fẹ́ ọkọ lè jẹ nínú ẹ̀ kò sí láì fi mẹ́. ẹ jẹ́ ká gbé ẹ ṣeun ẹ ti dáhùn béèrè náà Sport FM àlọ́ hello Sport FM hello ẹ káàárọ̀ salamu aleykum ẹ dákun sani bá sọ̀rọ̀ tí ń pè wá ìyá àfin Angela láti àgọ́ ìṣògo náà à ń gbọ́ yín. Subhanallah.
ẹgbọ́n tòun. tó ìyá àfẹ́ ajára pọ́ìntì ọ̀rọ̀ tẹ́ mú jáde kókó ni pé ayé àwọn ànábì ó yàtọ̀ sí tá a lò nísìnyí ẹ ṣeun ẹ jẹ́ kí n bá wàláì tó ẹ ṣeun ìyá àfẹ́ ajára wa aleykum salaam aláwa àfàsàn wọn ní ayé àwọn ànábì ní gbogbo ìtẹ́ yìí ń sọ wọn ní kò jọra wọn láyè sí wọn ní kò ẹ̀dẹ́ kí n gbẹ tó tún pè wá Sport FM àlọ́ wa aleykum salaam tó bá kàtà dàbí ló kọ́ bẹ̀rẹ̀ tí ń pè wá. ọmọ alájà láti àdógọmẹ náà bisimilayi àdógọmẹ ọ̀ ń gbọ́ yín o. Amina, amina, amina. Amina, amina, amina. Ẹ ṣeun. Bẹ́ẹ̀ni. Allah. Bẹ́ẹ̀ni. Ẹ̀rí nǹkan bí kó má ti Ọlọ́run má ṣe ti wá ń yà. Amina. tó ẹ ṣeun àmín Amina. àmín Amina. Amina. Àmín. àmín Àmín. àmín o Àmín. 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 ẹ ṣeun ọmọ alájà ẹ ṣeun o tó alẹ́ lèmi kò tuntun pè wá salamu aleykum ẹ dáhùn kílẹ̀ kọ́ bẹ̀rẹ̀ sí pè wá fún sèlè ló tún padà. Àbí. Àmín. Bẹ́ẹ̀ ni o. ìyá àfin fúsẹ̀nà ṣé obìnrin lẹ́yìn náà tó bá jẹ́ pé obìnrin ní tí ọkọ yín tó fẹ́ yàwó kan tíyàwó òun wá kọ́lé tó ní kẹ́yìn náà kó tẹ̀lé ṣé kó tẹ̀lé. Allahu akbar. Allahu akbar. Ọlọ́run ló tó bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni. Allah. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Allahu akbar. tó ìyá àfin fúsẹ̀nà wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. mo tún ní ẹlòmíì tí wọ́n tún pè mí ní òkè lọ́hùn-ún salam aleykum wa rahmatulahi wa barakatuh. salam aleykum ọ̀nà tí kò lórí kò salam aleykum. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. Bon fils láti àmùtíèfì. wọ́n ń gbọ́ yín o. Àgbọ̀ yín o, ẹ ṣeun. àdúpẹ́. Àmín. Àmín.
ìgbà tó wọ́n ti pé ìyàwó méjì báyìí ńkọ́. ìgbà tó ti di eré ìyàwó méjì méjì ó ṣàtúnṣe pé méjì òsì ní ọ̀dọ́ dé náà. bí wọ́n bá sí ìyàwó kejì ìdí tí ìyàwó kejì fi ń pọ̀ tó ogun fi ń pọ̀ fún wọn tẹ̀lé ìyálé lọ. ó ti mọ̀ pé ìjà ọmọ wáyé ìyàwó yóò túnmọ̀ sí àwọn ọ̀gbẹ́ ní tiẹ̀ ti sọ̀rọ̀. ṣẹ́ra ayé tá a lò níbi ó ti yàtọ̀ sí ayé tẹ́lẹ̀ nítòótọ́. ó túmọ̀ sí pé alàgbà ọ́fíìsì ká gbé sàríà àti kùránì sẹ́gbẹ́ kan nù. ó yàtọ̀ pàṣẹ gbogbo àwọn ẹ̀kọ́ nínú ẹ̀. lọ́dọ̀ ti tèmi o lọ́dọ̀ tèmi o ọlọ́run gbà fún wa. Allahu Akbar tó. ìyàwó ò lè kọ́lé kí ìlú ẹ̀. ìyàwó ò lè kọ́lé kẹ́yìn tẹ̀lé. ìkó lọ́nú ẹ̀ nọ́nọ́nọ́. nọ́nọ́nọ́. ìka tó wà ẹ̀jẹ̀ gba lọ́rọ̀ ṣe rí ìkọ́lé kẹ́mi oko lọ́nú ẹ̀. ìyàwó tó bá fẹ́ kọ́ ilé àwọn ọmọ ẹ̀ ní kò kọ́ fún. ìyàwó tó bá gbọ́dọ̀ sì mọ́ tèmi lọ́pọ̀ ẹ̀ òun gan ò lè kó lọ́nú ẹ̀ ó kọ́ fún ọmọ ẹ̀ àbí pé fún ọmọ bá sì tó máa gbénu lé ó gbé sínú lé mẹ́hẹ́yà. kẹ́yìn máa gbénu lé mẹ́hẹ́yà pẹ̀lú ẹ̀. ọlọ́run ṣe ọlá mi fún mi. lọ́dún wo nísù àsọ̀ntàn alàgbà ọ́fíìsì nísù àsọ̀ntàn nígbà tẹ́ ti gba rìtírẹ́tì nígbà tẹ́ gba rìtírẹ́tì tán ìyàwó kọ́lé ó ní ẹgbẹ́nu ẹ̀ túkọ̀ pẹ́ lè gbé. lágbára ọlọ́run kó tún ti rìtírẹ́tì ọlọ́run ó ṣe. ó dáa mo ti gbọ́. ẹ ṣe sẹ̀pá bọ̀ lójú kùránì ní sọ̀rọ̀ o sàríà ní sọ̀rọ̀ o. ó tún túmọ̀ pé àṣà ti borí kùránì báyìí. mo lẹ́nu kan tí wọ́n ń pè mí lókè lọ ọ̀rọ̀ yìí lágbára o Sport FM wà ló wà lẹ́kùn sọ̀rọ̀ alẹ́ àkọlẹ́ òkè sí pé wá. Abdulkabir owó onírọ̀ àgbọ̀yìn ọlọ́run ló ní. Amina, amina. Wọ́n gbọ́ yín. Amina, amina. Àmín o, àmín o. Wallahi, wallahi. Allah. Amina. alàgbà Kàbírù owó níran torí àsìkò ni o ohun táyì fi sọ wípé ẹ ń sọ ní ti pé ká lo àṣà láàyè òun ju ká lo sàríà lọ. òfin Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ o ṣé ká kọ òfin Ọlọ́run kalẹ̀ ká wá gbé àṣà torí pé àṣà ní kí a má gbélé tíyàwó kọ́ aṣọ sì ya mọ́yàn lọ́rùn. Allah. Alàgbà Kàbírù owó nírọ̀ ẹni pé mo kí púpọ̀ iṣẹ́ oko ni o. Salamu alaikum. Ọlọ́run lè tó. Salamu alaikum. Ọlọ́run lè tó. Ẹ dákun lóko wọlé sí pé wá. Tó mò ń gbọ́ yín. Àṣà là ń tẹ̀lé kì í ṣẹ̀sìn. Allahu Akbar. Ìbéèrè la. Kìíní oge àmọ́ ohun tí wọ́n sọ ń kókó mẹ́ ni pé wọ́n ní ṣe amọ̀rú ìfẹ́ tó wà láàrin tìyálé tìyàwó nígbà tí wọ́n tíyálé ò tí ì kọ́lé tí àárín wọn ò bá dùn tẹ́lẹ̀ ṣé ẹ rò pé ìyàwó ilé kọ́ ti lọ ká máa sọ pé torí sàríà kan àbí kìíní kan kó wá kó tẹ̀lé tí fò sí láàrin wọn. ṣé ẹ ṣe pé kìíní fẹ́ kó ti àgùntàn kọlù ẹ jẹ́ kí gbẹ̀yìn tó ń pè mí Sport FM hello hello Sport FM salamu alaikum ẹ̀rẹ́ náà Alfa lè sí. ó lè sí o ó lè sí àmín àpẹnà màmá ṣe mọ mo tún lẹ́lòmíì tí wọ́n ń pè mí lókè lọ́hùn salamu alaikum
salamu alaikum ẹ̀rẹ́ kúló kọ́bílẹ̀ sí pé wá bàbá wa Omíkúnlé tó à ń gbọ́ yín o àwọn àfa ń gbọ́ yín. àmì ẹ̀yin o alhamdulilayi amina amina. Allah. Wallahi àbí la hawla wala quwwata ni o. Èmi ń ti bẹ́ sínú avion kan tó mọ tó ṣẹlẹ̀. Pàápàá. Allahu akbar. Ká gbà fún yín. Allah. Bẹ́ẹ̀ni òun ò já yóò tòrò ẹkú làákàyè. Wallahi. Allahu akbar. Bẹ́ẹ̀ni. Bàbá wa Omíkúnlé ohun tẹ́yìn sọ fún wa ni pé bọ́lá bá bú ìyàwó yín lówó tó kọ́lé kódà kẹfẹ́ mẹ́rin ẹ tẹ̀lé tó kọ́lé yẹn ẹ sì tẹ̀lé lọ́bẹ̀ gẹ́gẹ́ bí ìfẹ́. A dà fún bàbá mi tó a dà fún yín ẹ̀yin ò tẹ̀ fẹ́ wàhálà nù gbèsè ayé yín. Ẹ wo ẹ bọ gbádùn yín lórí fídíò. Ọ̀nà tó bá rí bẹ́ẹ̀ àwọn ìyàwó tó kù nǹkan bọ́ọ̀lù ẹ fẹ́ ṣe wọ́n. Wọ́n kò tẹ̀lé bàbá ni. Bàbá àwọn tó kù wọ́n kò tẹ̀lé yín àbí. Àbí bàbá. Àbí ìdúrà kọ̀ wọ́n tí wọ́n ti wà kọ́dá ni. Ẹ ṣe bàbá ẹ̀mí yóò kù. ẹ ṣe bàbá wa o. Pẹ̀lú ògùn ọlọ́ ẹ. Ìjà máa rí bá. Alẹ́ lómi tó tún kú alẹ́ kẹlẹ́ o. Salamu alaikum. Wọ́n ń gbọ́ yín. Wọ́n ń gbọ́ yín. Ìyáàfin Ajára nígbà tí ìyálé ti pe ọkọ bọ́kọ bá pè ìyàwó ó lè ṣàlàyé ìyálé ò fi bò ló jẹ́ kí ọkọ mọ̀ sí ìyàwó náà sì mọ̀ sí pé ìyálé tòun kọ́lé ọkọ ló sì mójútó. ìhun tẹ́yìn sọ pé gbogbo ẹ̀ ṣá ayé òde òní ká di àṣà mú ká má bàa kó sí wàhálà. Allahu akbar tó ìyáàfin Ajára ẹṣẹ́ ọ̀rọ̀ máa lọ jẹ́ ṣé gbọ́ tí wọ́n sọ lẹ́sìn wọ́n ní ajísùn láàtàn òun lẹ́ni tó gbélé tíyàwó kọ́ wọn náà àfáà ni máa ń sọ bẹ́ẹ̀ èmi mọ̀ àfáà tí wọ́n ń sọ yóò jáde. Kì í ṣe mi àfáà sáà ni mo mọ sọ bẹ́ẹ̀ ń gbà mí. Kì í ṣe àfáà sáà ni mo ń sọ bẹ́ẹ̀ o ó yà àfáà sì ni mo ń sọ yìí. wọ́n lẹ́yìn kan tí wọ́n ti kú àlejò òkú lọ́wọ́ wọ́n ti kó lójú òkú lọ́wọ́ tí ò tẹ bá wojú aago lókè ẹ rí i pé aago ọ̀hún ó ti tú rebi àná ìjẹgbẹ tí mò ń gbà yìí bóyá tí a sì gbà. Salamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatullahi ta'ala. Adéàkú tani bá sọ̀rọ̀ kí ló kọ ẹgbẹ́ tí ń pè wá. Bàbá wa Wàsíù Fábùnmi ẹ kú ọjọ́ mẹ́ta Ọlọ́run ló ní o àmì o. Amina. Amina bàbá. Amina. Ètò tí ẹ gbé kalẹ̀ yìí wọ́n dàbí pé ẹ fẹ́ kọ́lé foundation ẹ bá fi bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ àtìyàwó òun ló lè mú kí ìyàwó kọ́lé kí ọkọ kó lọ. Ìfẹ́ ọ̀gá gúnrégé kódà kí ìyàwó kọ́lé ọgbọ̀n ọkọ ò tẹ̀lé fẹ́ wo bẹ̀ rárá. Àmọ́ tó fẹ́ tí gbogbo ẹgbẹ́ bá ń bẹ láàrin wọn kò sí náà síbẹ̀ ìyàwó kọ́lé ọkọ kọ́lé akáṣẹ́rẹ́ ti gbé Ọlọ́run ló ní ọlá lọ́dọ̀. Mo tẹ́mi tún máa ń rò bẹ́ẹ̀ ni wípé ọlá ọkọ Ọlọ́run máa fi ń gbé ọlá fún ìyàwó gbà. Ẹ kú làákàyè bàbá mi. Tẹ́mi rí bẹ́ẹ̀
alàgbà Wàsíù Fábùnmi ẹ ti fún wa lórúkọ kan láàárọ̀ yìí ni pé káṣá àti ríbi gbé fọkùnrin tí ó fẹ́ ní ìsinmi inú ayé nu o àdà fún yàn kálọ̀ dìmọ̀ṣọ kí dìmọ̀ gbófo àdà fún bàbá mi ẹ̀yin ò fẹ́ wà láǹtí ń jàre ẹ ṣeun o. ẹ kọ́ lọ́jà rí àwọn agbára ẹ̀kọ́ lọ́ba àdótì. ẹ ṣeun gan ọlọ́jà rí pẹ́. tó a kí ọ̀bà wa Wàsíù Fábùnmi tí wọ́n pè wá wọn ní káṣá àti ríbi gbé àwọn ọkùnrin ẹ̀já ṣàríbi gbé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló di kùkù di kaka agídí ìdígbénu ìyàwó mi kọ́ ìdíwọ́ mọ́tò tí ìyàwó mi kọ́ ìyàwó sì ń dán aṣọ èmi kọ́ mi sọ bẹ́ẹ̀ àmọ́ wọn ní ká ṣàtìrìbì gbé wọn ní ká tẹ̀lé Kùránì ká tẹ̀lé àdìsí ká tẹ̀lé ṣàríà àwọn tó tẹ̀ wá nágbára àwọn tó tẹ̀ wá tẹ̀ ṣàríà láàárọ̀ ìgò pọ̀ ayé wò là ń lò ètò ní ọlọ́ wọn náà fi ṣàríà lẹ̀ ká fi Kùránì lẹ̀ lẹ́nu àwọn ọmọ mùsùlùmí ká fi ṣàríà ká fi Kùránì lẹ̀ káwá pé àṣà ní ká lò nítorí ìfẹ́ nu ara wa Allahu Akbar Allahu Akbar Allahu Akbar kabira tó ọ̀rọ̀ yìí ó ní agbára. ọlọ́ọ̀bá tó ní kulillahumma malikal mulki tu'til mulka man tasha ọlọ́ọ̀bá lọ́ba tó ní ọlá bákan náà ó máa gbé ọlá fẹ́ni tó bá wù òun ẹrú kọ̀sọ́pọ̀kùnrin kọ̀sọ́pọ̀bìnrin ó lè jẹ́ bàbá ó lè jẹ́ ìyá lọ́lọ́gbọ̀lá fún wàtẹ́ǹsì wòlé mílíkà mímọ́ tasha ọlọ́ba jẹ́ lè gba ọlá lọ́wọ́ ẹni tó bá wù tí ó gbé fẹ́ni kejì bàbá lè lọ́lá kó gbà lọ́wọ́ bàbá kó gbé fún ìyá ó tẹ̀lé gbà lọ́wọ́ ìyá tí ó gbé fún bàbá wàtò ẹ̀yìn sùn mọ́ tasha ó lóun máa gbé iyì fẹ́ni tó bá wù òun wàtò tí lù mọ́ tasha wọ́n dẹ̀ máa gba iyì tó wọn kẹni tó bá wù òun lábùkù bìyẹn kẹni khairu naka ala kulli shay'in qadir torí pé gbogbo ayé àtọ́lá ayé àtàlálẹ̀ kìámọ̀ ọwọ́ òun ọlọ́ọ̀bá ní kí lọ́wọ́ torí ẹ̀ òun lágbára lórí gbogbo ẹ̀ láti gbé fún ẹ tó bá wù kọ́dà ọmọ lásán kan ó lè padà wá di ẹni tó gbóhùn náà kọ̀dà wá sọ la fún bàbá àti ìyá. òun tẹ́yìn sọ àfàṣà ọlọ́run bá ṣe mẹ́rin ọlọ́run ní káfẹ́ yà ọdún mẹ́ta mẹ́rin ọlọ́run àṣìlẹ̀ tí náà fún yín àmọ́ tẹ́ bá ti kọ̀ tí àwọn yín bá kọ́ àfà nìyí ni ó sì ní pé tó àfà wa èyí tó ọlọ́run ṣe fún wa ni ká máa wá gbé bẹ̀. bisimilah. Allahu Akbar. bisimilah tó sí ọdún bẹ́ẹ̀. àfà wa Abdulazeez tó ọ̀rọ̀ ní ṣé ibi tá ọ̀rọ̀ ń lọ yìí tabaníkà wò lóòótọ́ ṣé tabaníkà máa lo àṣà tá à ń lò yìí ní gbìngbìnkùn sínú ara wa kò jẹ́ kífẹ́ wa lékún kò jẹ́ ká nífẹ̀ẹ́ ara wa kò jẹ́ ká tẹ̀lé òfin tó yẹ ká tẹ̀lé tí ó fi fún wa ní rọrùn tabaníkà máa tẹ̀lé àṣà yìí lọ ayé ò lè gún bẹ́ẹ̀ sì ni Ọlọ́run ń ṣètò tiẹ̀ lọ yóò máa gbé ọlá fẹ́ni tá à nífẹ̀ẹ́ yóò máa gbé owó tẹni tí ó wù wá ká bá ṣe yóò máa gbé ẹni tí à nífẹ̀ẹ́ sí yóò sì máa gbé ga báwo sì yẹ ká nífẹ̀ẹ́ àmọ́ máa torí nítorí ọ̀la ìjà ní fi àṣà lẹ̀ báyìí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹ sọ ó rí bẹ́ẹ̀ lóòótọ́ àmọ́ ohun tí ó ṣe pàtàkì ni wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àwọn bàbá tí wọ́n bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n sọ̀rọ̀ ọ̀fẹ́ lóòótọ́ ni ó rí bẹ́ẹ̀ ẹ mọ̀ pé ní mọ́sálásí tá a bá kójọ tá a bá ń kírun nísìn tí ìmáàmù bá ń bẹ wájú tí làdáni kò fọkàn tán ìmáàmù tí àwọn kan kírun lásán ẹtìrì náà ni ohun tá a sọ yìí ó pín sí ọ̀nà méjì tí a bá sọ wípé àṣà yẹn la fẹ́ tẹ̀lé jù àbí ti bí ètò ìsúná náà la fẹ́ tẹ̀lé jù ó yẹ ká gbé síra wọn ká mọ ohun tí a fẹ́ sí gangan kó ní kálukú mọ̀ wípé àyè tèmi ní kí ti bí náà máa pa àyè tèmi ní nítorí pé tí a bá ṣọ́ra ohun tí ó bá dá wàhálà lẹ̀ lọ́la òní ló yẹ ká ti máa yanjú ẹ̀ ntẹ́mi sọnù ni kí Ọlọ́run bá kó ṣàmànà ẹnì kọ̀ọ̀kan wa. ẹ dákun ẹ bá bẹ ṣàdúrà fún àwọn olùgbọ̀wọ́ ètò yìí àwọn tí wọ́n ràn wá lọ́wọ́ lórí tọ́rọ́ kọ́bọ̀ tí a fi ń tẹ̀síwájú lórí ètò yìí ibi tí wọ́n ti mú kọ́lọ̀ má jọ kí ó tán bẹ̀. àmín tó Ọlọ́run kí ó ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ni gbogbo ibi tí ẹnì kọ̀ọ̀kan wọn ń dojúkọ tí wọ́n fi ń rí tọ́rọ́ kọ́bọ̀ tí ètò yìí fi ń wáyé tí ò fi dáwọ́ dúró ní gbogbo ìgbà lọ́dọọdún Ọlọ́run bá kọ́ wọlá bẹ́ẹ̀ àpò tiwọn náà Ọlọ́run má jẹ́ ó gbé láéláé iṣẹ́ ìṣe wọn Ọlọ́run má jẹ́ àlùbáríkà ń bẹ gbogbo ntọ́lọ́run ti ṣe fún wọn Ọlọ́run fọwọ́ bàjẹ́ kan Ọlọ́run ṣàlékún oore fún wọn Ọlọ́run ṣàlékún oore fún wọn kó fún wọn lálàáfíà àtẹ̀yìn àti gbogbo àwọn àjàmọ́ látòkèdélẹ̀ àti gbogbo mùsùlùmí pátá àtàwọn tí máa ń pè ní gbogbo ìgbà Ọlọ́run ṣàdúró ti ẹnìkọ̀ọ̀kan ó ṣíjú àánú ẹ̀wọ̀ ẹnìkọ̀ọ̀kan la hawla wala quwwata illa billahil aliyyil azim. afáwa Hassan ẹ bá wa ṣe àdúrà fáwọn tí wọ́n fún àwọn aláìní ní jíjẹ tí wọ́n fún wọn ní mímu
ẹ bá wa ṣàdúrà fún wọn àti pé báwa lọ ṣe ń wá sí iléeṣẹ́ sport fún gbogbo àfa àti wà àtàwọn tí ń bá a ṣiṣẹ́ tó ń jẹ àwọn ẹ̀rọ ọlọ́ọ̀kan náà ni wọ́n ṣe gbogbo eléyìí ẹ bá a ṣàdúrà fún wọn àtàwọn tí wọ́n ń fún àwọn tẹkinísíẹ̀ wa wọ́n ń fún wọn lẹ́bùn wọ́n ń fún wọn láṣọ wọ́n ń fún gbogbo ẹ̀ nígbà kí inú tí wọ́n náà lè máa dùn ẹ bá a ṣàdúrà fún àwọn náà. kò sí kankan tí a tó fẹ́ ṣe fún wọn ládùúgbà torí pé ọlọ́run ní man amila salihan falinafsihi wa man asaa fa'alayha wa ma rabbuka bizzallamin lil abid. títí túmọ̀ sí gbogbo ẹ tí bá ń ṣe dáadáa láyé yìí dáadáa náà lọ́lọ́run fi san lẹ́san ẹ tí bá dẹ̀ ń sàbùsí náà àbùsí náà lọ́wọ́ fi san lẹ́san lókè wọn ò dìgbà tó bá ń ṣe náà lọ́lọ́run fi san lẹ́san gbogbo àti ẹni ká tọrọ fún yìí ẹnu àdúrà ni wọn kọlọmọsá wọlé pẹ̀lú àdúrà náà kọlọmọba àti gbígbàdúrà lọsọ fún wọn kọlọmọba àdúró tì wọn àwọn tó wọn fẹ́ kí ebi pa wọn láì ní tó gbé àwọn náà rò pé àwọn náà bímọ sáyé àwọn ò fẹ́ kí àdánwò báyìí kó ka àwọn ọmọ tàwọn náà lọ fi ṣe báyìí ọlọ́run bá àdúró tì wọn ọlọ́run bá wà ṣàánú wọn ọlọ́run bá bò wọn láṣìírí wọn tún láṣìírí wọn àtàwọn ilé títí àdúgbò wa tá a jẹ́ òṣìṣẹ́ nínú ẹlẹ́dùn Radio FM tí a wà yìí ọlọ́run àyíní mọ̀ ṣe máa kọ́lọ́mọ fi sàdéhùn fẹ́ni kọ̀ọ̀kan wọn lọ aláfíà tá a fi wá ń ṣe ní kọ́lọ́mọ gbà lọ́wọ́ wa ọlá tó tóbi ọlọ́run ọlá la hawla wala quwwata illa billah. tó o ní òwúrọ̀ yìí a máa fi àsìkò yìí sọ fún yín pé mọ́ gbàgbé wípé ní ọ̀la Wednesday mẹ́kìrìdì wáàsí yóò wáyé ní àdúgbò kọ́jẹ́ńjì níbi tí àwọn àlùfáà wa Alfa Abdulgani Ayégbàmí tí wọ́n ti sọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n sì fẹ́ sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ lórí àmọ́nà ni kí ni wọ́n sáà ń pè ní àmọ́nà gbogbo ẹ̀ náà àǹfààní láti gbọ́ ní ọ̀la ní ẹnu Alfa Abdulgani Ayégbàmí ní ẹ̀bẹ̀ kọ́jẹ́ńjì lélẹ́yìí yóò ti wáyé ìjọ Sumratul Mu'min ni wọ́n gbé ilé ìkalẹ̀ fún ẹ̀yin fún èmi àti gbogbo mùsùlùmí ẹ má gbàgbé o alẹ́ ọ̀la Wednesday mẹ́kìrìdì ní Alfa Abdulgani Ayégbàmí wọ́n fẹ́ sọ̀rọ̀ fún wa lórí ọ̀rọ̀ lórí àmọ́nà náà ni wọ́n pe àkọlé wáàsí yìí ẹ jẹ́ ká rí pé a gbìyànjú a wà níbi wáàsí yìí ní alẹ́ ọ̀la ọlọ́run ọba láàánú kò ní yọ èmi lẹ̀ kò ní yọ ẹ̀yin náà lẹ̀ insha Allah ní ẹ̀bẹ̀ kọjá ń jí bákan náà má ti máa fi àsìkò yìí a máa fi sọ fún yín pé ní ọjọ́ Jímọ̀ ẹ má gbàgbé ní mọ́ṣáláṣí Yorùbá Imam Saheed Àdúrà wọ́n ṣe wáàsí fún wa ní ọjọ́ Jímọ̀ lẹ́yìn Jímọ̀ tabaki Jímọ̀ tán náà ni wọ́n ṣe wáàsí fún wa ẹ̀tọ́ àti èèwọ̀ náà ni wọ́n pe àkọlé wáàsí yìí lẹ́yìn Jímọ̀ ni ẹ jẹ́ ká rí pé a wà ń bẹ̀ ní ọjọ́ náà ẹ má wá gbàgbé tó bá di ọjọ́ Sátidé ẹ ní àǹfààní láti pàdé ìjọ Nasrul Fati níbi tí àwọn àlùfáà wa Abdulwaheed àgọ́ ààrẹ àìkì onílé owó tí wọ́n ti ṣe wáàsí fún wa ní ọjọ́ Sátọ̀dé gbogbo apátápátá jẹ́ kárí pé wà níbi ìjọ NOSFAT ní ọjọ́ Sunday náà ni wọ́n fẹ́ ṣe alẹ́ Sátọ̀dé ni wọ́n fẹ́ ṣe alẹ́ Sátidé ni wọ́n fẹ́ ṣe mọ́júmọ́ Sunday alẹ́ Sátidé mọ́júmọ́ Sunday náà ni wáàsí yìí ní Flow Garden ni ó ti wáyé lẹ́yìn tí ìjọ Nasrul Fati tí wọ́n gbé kalẹ̀ fẹ́mi àti fún gbogbo wa ẹ̀mọ́ àtúwọ́ gbàgbé tó bá jọjọ Sunday láàárọ̀ ẹ̀ náà fẹ́ láti pàdé ìjọ Nur Muhammad níbi sísọ alukurani kalẹ̀ ní yọkọ́í ní àdìdógọ́mẹ̀ ní aago mẹ́jọ ní eléyìí yóò wáyé ní àdìdógọ́mẹ̀ ní yọkọ́ lọ́dọ̀ bàbá Sheikh Abdallah Adus Alagbazakawi ibẹ̀ náà ni wọ́n ti sọ alukurani kalẹ̀ kurani lẹ́ẹ̀kejì ní má jẹ́ kí ó fò ẹrù bákan náà ọjọ́ Sunday á pàdé bàbá wa ìmọ́lẹ̀ ni látara àmọ́lẹ̀ tó tara àmọ́lẹ̀ wá bàbá wa Fatlahi Sheikh Alhaj Jumu Adam Al-Ilori tí wọ́n balẹ̀ sí ìlú Togo láti wá ṣe wáàsí fún wa èyí tí wọ́n pe àkọrẹ̀ ní ìwòye ipò aṣíwájú nínú ẹ̀sìn Islam náà ní àkọlé èyí tí bàbá wa Abdulhamid Alejo Yusuf tí wọ́n sì gbà wọ́n lálejò ní ìlú Sagbado gbogbo apátápátá ẹ jẹ́ kí a pèsè síbẹ̀ Darul Hulum Al-Arabiya náà ni wọ́n gbà gbọ́ lálejò ní ọjọ́ Sunday tó ń bọ̀ yìí eléyìí pàtàkì wọn náà wá gọ́nù ìmọ́lẹ̀ ní ọjọ́ Sunday Ọlọ́run ní ju èmi àtẹ̀yìn kúrò nínú ìmọ́lẹ̀ bákan náà wọ́n máa fàṣìkò kéde ìdúpẹ́ pàtàkì yìí èyí tí ẹgbẹ́ Pasuma Fans Club ti láti orí gọ́fúnà wọn Mudashiru wọn náà wọn kí godfather wọn Alhaji Gbàdámọ́sí ìjọba àti àwọn wọn Alhaji Aishat Gbàdámọ́sí ìyá Ridwan bákan náà àwọn kí patron ẹgbẹ́ Pasuma Fans Club Alhaji Akib American àti àwọn Alhaja Rashidat àti àwọn ọmọ wọn Nabil àti Abebi wípé àwọn kí wọn fún ti Ramadan tó lọ lọ́wọ́ yìí wọn ní ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ náà ni yóò gbàjà òtí ẹ̀ bá ń gbọ́ Pasuma Fans Club lọ́nà kan máa fi lé ìkẹ́ máa fi kéyìn bákan náà ọ̀nà tó ní tó máa gbàgbé Maulud Nabi yóò wáyé o lẹ́yìn àdúgbò yìí kan lápọ̀ ẹ̀ lẹ́yìn ìgbà tí a bá ti gba Ramadan tán a máa sọ fún yín nípa eléyìí ní báyìí ẹ jẹ́ kí a ṣe ẹ̀ka ìpolówó tó kù kúrò ti pé a máa tẹ̀síwájú ṣùgbọ́n èmi mọ̀ fẹ́ lè ṣe lọ lóòrọ̀ yìí láṣẹ lọ́wọ́ bàbá aláwòrán bí tó bá dé ní òwúrọ̀ ọ̀la á tún máa pàdé lórí àkọ́tún ètò ẹ̀dìdẹ ẹ̀músàrìjẹ ní ojúlẹ̀ṣẹ̀ radio Sport FM 101.9 nẹ́pútà wáyé gbogbo ẹ̀ tẹ́ ẹ jẹ̀bùn lójúlẹ̀ṣẹ̀ Al-Hilal International ẹ lọ gba ẹ̀bùn yín ẹ̀bùn yín ti wà ń bẹ̀ o ẹ lọ gbà á Alhaj Isa Muhammad Saliu Eletiọfẹ lèmi jẹ́ ọba àbí ọlọ́run sí masalam wàhálà nìkan.
Assalam.